ẹ̀yẹ tí ó dorí kodò bí àdán sí ibà àgbà Trado Medical Center dé bí ẹlẹ́kùn ṣọ̀pọ̀nà tewé tegbò wọn dé bí ẹlẹ́kùn tamatiye tí ń ta gbogbo àìsàn wáíwáí fi mí pamọ́ kí n pa ọ́ tú mi síta kí n fi ọ́ lẹ̀ lórúkọ àrùn gbogbo ẹ̀yin tí ẹ̀sùn oríṣiríṣi ń dà láàmú bí ìdákọ́lẹ̀ ẹ̀yin ọkùnrin ṣẹ̀kan sùn lọ ọkùnrin tí nǹkan ọmọkùnrin rẹ̀ kéré sí ọjọ́ orí ẹ̀ gbogbo ẹni tó ń ṣe nǹkan oṣù tí inú rírun ń dà láàmú ẹ̀jẹ̀ ríru ìtọ̀ ṣúgà àtọ̀gbẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìfọ̀kànbalẹ̀ dé fún gbogbo ẹni tí àwọn àìsàn yìí yọ lẹ́nu nípasẹ̀ ibà àgbà Trado Medical Center kò tán síbẹ̀ nílé iṣẹ́ wa ọṣẹ olóyún ọṣẹ ọmọdé ọṣẹ kòkòrò òdú ní ibà àgbà Trado Medical Center táwọn ènìyàn tún mọ̀ sí bàbá saragiri ẹ má gbàgbé láti bá wa ra àwọn oògùn wa bíi saragiri ọkọ̀ àrùn ṣàlàyé àti ìdẹ̀ra herbal mixture gbèmídébẹ̀ iléeṣẹ́ wọn wà ní ilé olóyè lẹ́bàá ilé ọdẹ aláre òkè mọ̀lété lọ́yọ̀ aláàfin ẹ lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 0803-061-5945 tàbí 0803-411-8854 ibà àgbà Trado Medical Center ọ̀dọ̀ rẹ là ń bọ̀.
àṣẹ látọ̀dọ̀ kábíyèsí ikú bàbá yèyé ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé ẹlẹ́wù ẹ̀tù bàbá ní ká mọ̀ kí kábíyèsí àyíkò ní àyíyó lé sí i àwọn ilé wa yóò lé sí i ọ̀dọ́ tó bá lọ́gbọ́n alábà. Elédùmarè kó kún ayé lọ́wọ́ adúpẹ́ lọ́wọ́ orí ìyá adúpẹ́ lọ́wọ́ orí bàbá adúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá kábíyèsí ọba wa tí Elédùmarè kó ayé lọ́wọ́ tí ó jẹ́ kọ́jú òní ṣeéṣe èyí ò ní jẹ́ àṣemọ fún wa o ọ̀pọ̀ rẹ̀ láṣẹ o pẹ̀lú àṣẹ Elédùmarè ìlú Ọ̀yọ́ yóò rojú ìlú Ọ̀yọ́ yóò tòrò ìlú Ọ̀yọ́ á ní tẹ̀síwájú bàbá wa Abímbọ́lá gbogbo wa jẹ̀pẹ́ gbogbo ibi tí a fẹ́ mú ògo Ọ̀yọ́ dé ní gbogbo orílẹ̀-èdè àgbáyé Elédùmarè á tì wọ́n lẹ́yìn á jẹ́ kó ṣeé ṣe gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ nílé lóko lẹ́yìn odi ìró ayọ̀ ìró ìdùnnú la máa gbọ́ bá a ṣe péjú sí ọdún yìí á jọ péjú sí ẹ̀mí àdúgbò lọ́wọ́ Elédùmarè torí Elédùmarè fi àpẹẹrẹ ọdún tòní ó fi hàn sí rere a gbọ́ pé wọ́n bá fi ọkọ̀ tuntun ta bàbá wa lọ́rẹ ẹni pé ọdún bá ti dùn láìpẹ́ omi ò tún dé ní wọ́n sì kéde tìbá náà nìyẹn níbi àṣẹ bẹ́ẹ̀ ibà ní ikú mọ́ borí ìbí sọ̀kò àmọ́ yà mí yóò sùn kálẹ̀ orúmọ àmọ́sẹ́ wà láwa lókísà tí báwọn dípò nípa kiri àwọn ló dípá fún Ọ̀rúnmìlà bàbá sọdún ọdún nìtàn wọn lè ní ṣe tẹ̀mí ìtayà lọ́mọ ìpanirọ́ ni wọ́n ń pa ìpani èké ni wọ́n ń ṣe ìpani àrò ni wọ́n ń sùtà ìpàdáwà bá sọdún ọdún nìí á ṣe tẹ̀mí ìtayà tọmọ torí àsọdúnmọ́dún ní sáwọ́ àsọdúnmọ́dún àsọsùnmọ́sùn ní sáwọ́ àsọsùnmọ́sùn ọdọọdún láàrin orógbó ọdọọdún láàrin àwùsá ọdọọdún láàárọ̀ mọ́bí lórí àtẹ ọdọọdún gbèrò àyọ̀ máa ń dèwé nínú oko àkàlàmọ̀gbò nípa ọdún jẹ́ láì sóró àwọn tá a sọ ní ọdún nìí láṣẹ tẹ̀mí ìtayà tọmọ pẹ̀lú àṣẹ Elédùmarè pẹ̀lú àṣẹ irun mọ́lẹ̀ yípa mọ́lẹ̀ àtàwọn Elédùmarè kó ayélé lọ́wọ́ àti ẹlẹ́dàá bàbá gbogbo aláṣẹ ní o. ọdún kan àṣẹ yóò mọ bọ́ ẹni nínú àṣẹ lónìí àṣẹ ọdún náà mọ ẹyẹ nínú àṣẹ ìpàdékà sí ẹ̀kọ́ ọdún olùgbé oṣù kẹta
Adúpẹ́ lọ́wọ́ pa. Àṣẹ. Èjì òwe ní orúkọ mọ́ yàyà ara rẹ̀, èjì òwe ní orúkọ mọ́ yàyà ara rẹ̀, èjì òbí nìkan ló kọ́ mọ́ yàyà ara rẹ̀, olùsùn lérè mà, olùwàsá láyé. Ẹ jẹ́ kí a máa ṣe àṣẹ o. Àṣẹ, àṣẹ, àṣẹ bẹ́ẹ̀. Ìbọ́lẹ́gbẹ̀ ìbọ́lá wúlé. Ìbọ́lẹ́gbẹ̀ ìbọ́lá wúlé. Ìbọ́lẹ́gbẹ̀ ìbọ́lá wúlé. Àṣẹ, àṣẹ, àṣẹ. Àṣẹ o. Àṣẹ. Ẹ̀kọ́ àtìmọ̀ ọ̀yẹ́ ìlú ajá fún ọmọ gbogbo ètí láàrin ọ̀tá ó ní ẹkú ẹ̀mọ̀ káàkù ọmọdéko ẹ̀mọ̀ káàkù Ìgbà wúlé. Àṣẹ, àṣẹ, àṣẹ. lẹ́yìn lórí tẹ̀ lọ́sẹ̀ tẹ̀ Àṣẹ. oníṣà lẹ́nu ní òru. Àṣẹ òrìṣà lẹ́nu pé gbogbo tí mo bá mọ̀ bí o ní olúmọ̀ ìwúrà lọ́wọ́ bá o àṣẹ òrìṣà lẹ́nu mi. Lọ́sẹ̀ tẹ̀ Àṣẹ, lọ́sẹ̀ àṣẹ òun, àṣẹ, ọmọ èyí náà ní ìjọba àṣẹ, ẹ̀sùn níwájú àṣẹ òun. Ìwòyà ọmọ ọ̀bẹ, ìwòyà ọmọ ẹ̀gbọ́n ní ìlú. Akílé ilé òrìkì, akí ọ̀nà òrìkì, akí òde ọ̀gbàràdú. Wọ́n ń yìn ńlá ìfàjà báyọ̀ nílé wa. Nílé wa òun, ọmọ mi ńlá ìfàjà báyọ̀ nílé wa. Àbáyọ̀ nílé wa. Ìfàní ọdọọdún làrógbó, ọdọọdún làrógbì, ọdọọdún ìlàrí ọmọ ń gbè lórí òwú àtàlọ́mọ gbogbo wọn kì í bọ́dún jẹ láìsí òfẹ́ gbó. Mo kí gbogbo dúró ìyẹ̀kú ìdúró, mo kí gbogbo bẹ̀rẹ̀ ẹ̀mọ̀ kúrò bẹ̀rẹ̀, mo kí gbogbo abẹ́rẹ̀ mọ́nà orí ẹ̀kú àkọ́wá ròrán nílé ọba. Ojú dáàmú ọ̀ràn ọ̀pẹ, ojú dáàmú ọ̀ràn ẹ̀kú. Nífẹ̀ẹ́ ojú ẹ̀ wọ́n sunkún èkú lágbóró lọ. Ọba awọlá Olódùmarè, ọba wo Olódùmarè, ọba wọlá afẹ́. Nífẹ̀ẹ́ bá gbọ́ngbọ́ tẹ́lẹ̀ nínú ọgbọ́. Ọ̀run mi ìlà ìfàlùwà ìyọ̀jọ́. Ọ̀run mi ìlà ìfàlùwà ìyọ̀jọ́. Ifá ni orí pípẹ́ orí ogbó, orí pípẹ́ orí ogbó, ìgbébí ìgbébó omi ọkọ̀ dà. Ifá ni ó ní bẹ́ẹ̀ náà láyé ṣe ọ̀nà àsopọ̀ ní wọ́n ní bá fún wọn fi léwu ọba ní òbí Ọ̀yọ́. Ikú dúdú náà rí ní kòsò dúdú ikú pupa ní kòsò pupa èyí tí òní kàn wá kò rẹ̀ pa ọ̀run gbogbo. Adébáfún itú tí sọ̀kò ewúrẹ́. Ifá afágbò ìṣàtísọ́gbọ̀ lágùtàn. Ifá afágbò màgàlàjà dúdú ọgbà àgbébọ̀ funfun. Ìlú onífá fún àparò ọ̀yẹ̀yẹ̀ tí sọmọ lọ́wọ́ oko ọ̀rọ̀ bí èyí ọ̀rọ̀ bí èyí. Onífá fọ́jà tẹ́rẹ́ tí sọ mi kúndú ọ̀rọ̀ bí èyí ọ̀rọ̀ bí èyí. Onífá fún ọ̀rọ̀ ìsọ̀mí tí sọmọ kò yẹ ìwọ̀n ọ̀rọ̀ bí èyí ọ̀rọ̀ bí èyí ló bá fún akẹ́lẹ́ tó ń mú ọmọ agbẹ́mọ lóòlóò. Òsà lọ́pàá gbogbo ó ti imúkan rẹ̀ dára òsà lọ́pàá lọ́tọ́ tí imúkan rẹ̀ dá kúké. Ọmọ ojú wọn ságìrìjọ gíríjọ, ọmọ ojú ságìrìjọ gíríjọ fani. Ẹni tí ó saki kí wọ́n ọmọ fòrò sójú èèyàn tí ó sójú kí wọ́n ọmọ fòrò saki. Fani sábẹ̀ lórí èèyàn kan ló fà. Ọba ọba sígun ìlóbìnrin máa bá wọn lọ bàbá wọn ìbẹ́bẹ́ ìbẹ́.
balẹ̀ yẹn ní orí amúdá. Tí ọ̀gẹ̀dẹ̀ bá dín gbogbogbò. Alára ìdí àmọ́ kòdé. Èrùwà ṣùṣùṣù. Àmọ́ dàbí ènìyàn. Ìmùdé kùkùkù yọ̀dẹ̀ ni àkúnlẹ̀ kí. Agbábọ̀ ọ̀run nílà. Lábọ́tọ̀ ọ̀run lọ wáyé. Wọ́n ní bàbá nílé ayé tán. Wọ́n ní gbogbo tí bàbá ń ṣe. Wọ́n ní làwọn sì mọ́ bíbí bàbá. Wọ́n lórí ewúrẹ́ tí bàbá bá ti lè gbèjé lọ́rùn. Lórí àgùntàn tí bàbá bá ti lè gbẹ̀fà. Wọ́n ní òrùka tí bàbá bá ti lè gbẹ̀rẹ̀dínlógún. Wọ́n ní kí bàbá wà lọ rè báwọn jẹ́ pé Ọlọ́run. Àwọn ìlà ni ó di èèwọ̀ òrìṣà. Báwo ò ní báwọn jẹ́ pé Ọlọ́run. Nítorí omi kùsù kì í dẹ́rì wá. Àgbàrá gírì. Kò ní bọ́ fi wọ̀. Ìgbà ní gbogbo náà láṣẹ àṣegbé. Wọ́n ní káwọn mú tàwa gbé sáyé. Ẹ̀rú kùkù. Lọ́lọ́jọ́ fún àwa kù jìnnàjìnnà. Kúkúrúkù lẹ́yẹ léńkéyé. Àdébáwọn púpọ̀ àjọkú o. Ẹ̀làgbọ́rú ẹ̀làgbọ́yè. Hallelujah, hallelujah, hallelujah. Ọ̀rọ̀ ìtọ́nisọ́nà nípa ètùtù ní ilé ayé. Kí ni à ń pè ní ètùtù? Ètùtù ní ohun kan gbòógì tí èèyàn máa fi tún ìgbé ayé ṣe. Lẹ́yìn tí a mọ̀ pé gbogbo tó bá ṣẹlẹ̀ láti òde ọ̀rọ̀ ó ti wà nínú àyànmọ́ tàbí kádàrá tàbí àkọsílẹ̀. Níwọ̀n bá àgbà tí ohun tí kò tẹ́ni lọ́rùn bá wá ń ṣẹlẹ̀ tí a sì ti yàn án láti òde ọ̀rọ̀ kéde ó lè yí ipò òun náà ní ètùtù tí a máa ń ṣe bóyá lóde ọ̀rọ̀ ká tó wáyé àbí ìgbà tí a délé ayé láti yí tí ò dáa padà sí orúkọ rere. Púpọ̀ nínú àwọn ẹ̀dá ènìyàn a ò mọ ipa ètùtù nílé ayé. Tí wọ́n bá ń gbé tútù bọ̀ ẹlòmíì tó bá fẹ́ pàdé ẹni tó gbé tútù bọ̀ àwọn èdè tí ò dáa ni yóò máa sọ. Ọlọ́wọ́ ya ọ̀hún pẹ̀lú tí ń gbé bọ̀ yìí. Kí kinní kan ó sì kinní kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí wípé aká ìmọ̀ ohun tí a ò bá mọ̀ ó ṣàgbà ẹni. Kí má bàa lọ wo lọ torí ààyè ò gbà wá. Ifá sọ nínú odò mímọ́ rẹ̀ ọ̀sá ní ọwọ́ ọ̀tún ògbè ní ọwọ́ òsì ó ní ọ̀sá ní lérí babaláwo ajé ló dífá fájé ajé tí kọ̀lé ọ̀rọ̀ bọ̀ wá sílé ayé ń sáwó lọ sótù Ifẹ̀ ń lọ rè bá wọn tó tù Ifẹ̀ ṣe. Nígbà tí ajé ń bọ̀ látòde ọ̀run ó lọ ọ̀dọ̀ Olódùmarè ó lòun fẹ́ wà gẹ́gẹ́ bí olórí ayé pátápátá tó jẹ́ pé ibi tó bá ti ń pa àṣẹ ẹnikẹ́ni ò ní lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó sì lọ́ọ́ dá Ifá Olódùmarè sì fún ní àṣẹ láti máa lọ ètùtù tí a ní kó ṣe ó ṣe o ìgbà tí adé délé ayé ààrẹ rúmọlẹ̀ ló dé sí Ṣàngó wò pé ọmọ kékeré yìí ó ṣe wá jẹ́ kó ní ọmọ darí àwọn táwọn ọba wá rí àwọn ọba lè ṣe kọ́kọ́ bẹ́ẹ̀ lò sáláwò bẹ́ẹ̀ ni ọ̀tọ̀kùlú wò eléyìí ọmọ kékeré ni ọjọ́ orí mélòó níbẹ̀ lórí rẹ̀ ló yá jẹ́ pé tá a bá ti rí tí a bá ṣe ìpàdé fún àtúntò tàbí wọn fẹ́ ṣe gan àti ìrì ajé o ẹ jẹ́ ká jẹ́ olórí ajé ládùúgbò àwa yìí àwọn ìyálọ́jà ni àwọn kí ni tajé mẹ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fẹnu pẹ̀gbọ́n ajé gbàtàjé wá rí gbà
ó sì ti dáfá lóde ọ̀run ó ń ṣe tuntun wọ́n sì ní kó máa lọ pé nítòhún yàn òun ò lè lò ó wá tó lọ ọ̀nà babaláwo àwọn ní kó ń bọ̀ wọ́n ní àsìkò rẹ̀ pé tí yóò sì wá sí ìmúṣẹ ṣùgbọ́n o kó ṣe sùúrù kó sì kó ìwé mọ́ra. O lè tóbi kàǹkà o lè tóbi o lè lọ́lá o lè nípò ẹni Olódùmarè bá pè lólórí tó o bá rí i fẹ́ o lọ tán nìyẹn. Wọ́n yan adé lódì o pàápàá wọ́n ti ẹ̀fún ní òfin pé ìpàdé ọjọ́ márùn-ún tá a ṣe ò gbọ́dọ̀ wá rárá adé ló ṣiṣẹ́ nílé kò sí méjì ọkàn fún àmọ́ wẹrẹ ó sì lọ sí àgbàlá rẹ̀ ní bàbá wọn ṣe àwọn tí wọ́n kọ ajé sì fún àmọ́ wẹrẹ mọ́dọ̀. Àmọ̀ràn tí wọ́n dá níjọ́ karùn-ún nígbà tí èdìjọ́ karùn-ún kò yí ko bẹ́ẹ̀ ni òsùn bẹ́ẹ̀ ni òbí ibi wọ́n fi lé ibẹ̀ náà lọ́wọ́ ajé sì fún àmọ́ wẹrẹ ó ní tẹ́lí àyè aṣọ ìdílé ẹgbẹ́ wọ́n ní àmọ̀ra àmọ̀ òfò àlówó àmọ̀ mọ́lé kó fáwọn ọ̀mọ́lé lówó àmọ̀ ọ̀mọ́ igi wọ́n kan lé wọ́n kan bá ilé jòwòrò. Ó ya àwọn àgbàlẹ́ lórí pé wọ́n mọ̀ tó gbọ́ wọ́n tún ṣe lémè yàtọ̀ sí kiri wọ́n rí àwọn wẹrẹ tí ń gbé bo ajé ó wá yà wọ́n lẹ́nu pé ọgbọ́n wo ọmọ kékeré yìí fi ń darí àwọn èèyàn tó fi di pé èyí táwọn ṣe láti ọdún kẹrin ọdún karùn ọdún kẹfà ọdún keje ọdún kẹjọ kò tí ẹ̀ wá yípo kábíyèsí ikú bàbá yèyé àtẹwé àtàgbà tó lè wò ní bá ọba ṣe ilé lẹ́ẹ̀ padà wá bọ́ba. Ó lè jẹ́ ọmọdé ṣùgbọ́n látòdì ọ̀run ló ti yan orí ọ̀nà wá sílé ayé. Ọ̀rọ̀ kábíyèsí dàbí ajé tó ti yan ìpín látòdì ọ̀run. Yóò sì ní ìgbà rẹ̀ nítorí ó sì ń tẹ̀lé ìṣẹ̀ṣe ó tẹ̀lé ipa tí àwọn ọmọlẹ̀ lálẹ́. Èyí náà ló jẹ́ kí wọ́n ṣe ọdún mọ́lẹ̀ bó ti tó àti bó ti yẹ. Bẹ́ẹ̀ ni àgbààgbà pẹ̀tẹ́ lẹ́yìn òní bájé ṣe mọ́ ilé lẹ́ẹ̀ padà wá bájé adé ló ṣèwé dàgbà òrìṣà bí adé òsì níwàánú adé ló ṣèwé dàgbà kábíyèsí ẹ̀pẹ̀ lórí bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ kábíyèsí. Èyí ni àbọ̀ ifá tí a kọ fún bàbá wa tí bàbá lè yá náà. Ó tilẹ̀ jẹ́ pé lónìí ni ọjọ́ kìíní oṣù kẹrin ọdún 2026 tá a bẹ̀rẹ̀ ọdún fáamọ̀lẹ̀ Aláàfin nílẹ̀ Ọ̀yọ́. Ọwọ́ kan ní obìnrin náà. Àṣọ obìnrin lẹ́ẹ̀mejì. Ọwọ́ kan náà yàn. Sáré ẹ̀mí Aláàfin ó kùn. Bọ́ọ̀sì òní káláàfin. Òdòdó ní sáláàfin o. Ifá ní kókó di ìwòye àlọ́dún. Oore lọ́kùnlọ́kùn ọmọ wọ̀yọ́. Oore lọ́kùnlọ́kùn ọmọ wọlé bàbá wa Aláàfin. Ìkò ní sẹ́yìn kọ̀ọ̀kan.
Ifá ni gbogbo èèyàn pátá tí ọmọ wọ̀lú ọ̀nà èèyàn tó sàlá àfi lóore jù. Ifá ni gbogbo èèyàn tó ọmọ wọ̀lú ọ̀nà èèyàn tó sàlá àfi lóore jù. Bàbá ẹ̀mí yóò kù, ayé òròlú, ìgbè ìgbótòrò, gbogbo oníṣẹ́ni kọ̀ọ̀kan, àtẹlẹ́sìn ìbílẹ̀, àtònígbàgbọ́, àtònímàlẹ̀ ẹ̀kọ́ oníṣẹ́ni kọ̀ọ̀kan, gbogbo òjòyè ọba pátákó oníṣẹ́ni kọ̀ọ̀kan, ìlú àgbótòrò ló ti fa. Èmi ò fẹ́ lọ ọ̀wá ọ̀wọ́ adé adóde. Ìmọ̀lá adóde lólóde òwe adóde adóde. Ọ̀wọ́ adé adóde òwòlóde. Èmi adóde lẹ́lẹ́lẹ́. Èmi ò fẹ́ lọ ọ̀wá ọ̀wọ́ adé adóde. Ìmọ̀lá adóde lólóde òwe adóde. Mo kí gbogbo orí adé ọrùn lẹ̀kẹ̀ wọ́n wà ní ìjọ̀gbọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀kú ìdílé ẹ̀kú àtìlẹ́yìn Aláàfin náà ìlú Ọ̀yọ́ ní bàjẹ́ o tí ó bàjẹ́ àìrí láṣẹ bàbá olúwawo ti ìlú Ọ̀yọ́ bàbá Ẹ̀gúsà ó kí yé o ẹ̀kú ọdún náà àṣèyí ṣàmọ́dún àwọn atá ṣetọdún yìí ní ọlá ọlọ́run àná láṣẹ tẹ̀mí. Mo kí aṣíwájú awo ti ìlú Ọ̀yọ́ Onis kí yé o. Mo kí olúwawo títí Ìṣẹ̀kẹ̀ ẹ̀lẹ́kùjòkó. Mo kí olúwawo ti Akéìtàn àti gbogbo àwọn olúwawo tó wà ní ìjòkó ẹ ṣeun gan ẹ kú ọdún o wọ́n ní ọdọọdún láàárọ̀ lógó ọwọ́ ọdún láàárọ̀ àwùsá lórí àtẹ ẹ̀yin tẹ́ ẹ ṣe tọdún yìí lẹ́ṣẹ̀ tẹ̀mí ìta wọ́n kí gbogbo àwọn kí olúwawo ti Aláàfin náà wà ọ̀nà límọ̀lẹ̀ ẹ̀lẹ́kùjòkó bàbá Oyèkúnlé ẹ̀ṣẹ̀ gidi gan àránṣán òbí ẹ̀ṣẹ̀ gidi gan. Mo kí gbogbo àwọn ọmọ awo àwọn onífá gbogbo tó wà nídòkó tó wá sí ilé ẹ mọ̀mọ́ ṣe ẹ̀dẹ̀kú ohun náà mo dúpẹ́ gidi gan ẹ̀kú àyẹ́sí
ilé ìta wá ṣe ọdún yìí mo ń ṣe ládùúrà pé ní ọlá ọlọ́run ní ọlá àwọn tó tẹ ìlú Ọ̀yọ́ dó èkó mọ̀kébé èkó ẹ̀yẹ mọ̀kébé ẹ̀yẹ wọ́n ní àbímọlé wọn ní tẹ́gbẹ́ dá àtọ̀rẹ̀ dọ́ọ̀lẹ̀ ní tàdán ẹ̀sẹ̀ lọ́dẹ̀ tó máa wà náà ìtìlú rẹ̀ mọ́ bá dìde láṣẹ ìdùnnà ẹ̀ mọ̀mọ́ ṣe ní àìsàn mo sọ̀rọ̀ yìí. wọ́n ní gbogbo igi tí elégédé bá fọwọ́ kàn ní ṣòdòdò ní ọlá ọlọ́run ẹ bá ti ń lù sọ́tún tẹ́ ń lù sósì yóò mọ̀ ju yín ṣe ṣàṣetì àwọn oníṣòwò gbogbo yín náà mo kí pátá tẹ̀yìn ọmọ ifá àti ẹ̀yin tẹ́ ń wò wá láti ilé náà ẹ béèrè bẹ́ẹ̀ o ní ṣíṣe gbogbo ẹ̀yin tẹ́ ń lọ léèwé náà mo pa àwọn léèwé wa mí gbogbo yín pátá mo kí o ìmọ̀ yín ò ní dọ́ta ẹ̀mọ̀ ọ̀yọ̀rẹ̀ ẹ̀mọ̀ ọ̀bọ̀rin ni inú mi dùn láti wá síbí ìlénì tí mo lè mọ̀ pé ní ọlá ọlọ́run ní ọlá aláàfin Ọ̀rànyàn aláàfin Ṣàngó aláàfin Adájú aláàfin Kórè aláàfin Olúàṣọ aláàfin Májèwé aláàfin Lábísí aláàfin Amọ́bíyèmí aláàfin Abíọ́dún aláàfin Abíọ́dún Àtìbà aláàfin Adélú Adúlóyè aláàfin Ládìgbòlù aláàfin Bello Gbádégẹsí aláàfin Láwánì aláàfin Adéyẹmí ìlú Ọ̀yọ́ òní pàdé láṣẹ ìlú òdìdí lọ́ni ẹ̀bálẹ̀ tí ń ní nǹkan ṣe náà ẹ̀mọ́ kò wá àmọ́ wá àmọ́ gbogbo yẹn ẹ ṣeun gbogbo yẹn ní gbogbo àwọn òbí yẹn lẹ́kọ̀ọ́ sí o gbogbo wọn ní o owó rẹ̀ ìbàjẹ́ o ẹ ṣeun gan ẹ mọ̀ mọ́ ṣe ni mo dúpẹ́ o ẹ ṣeun gan